àwọn tẹ̀gbọ́n-tàbúrò tí ẹ̀ ń wò ni wọ́n jẹ orí bàbá wọn mọ́ oúnjẹ ṣùgbọ́n kí ẹ tó jọ̀jẹ̀ farabalẹ̀ 30 years ago ogun ja ìlú wọn tó jẹ́ pé wọ́n pa oríṣiríṣi èèyàn wọ́n pa bàbá wọn wọ́n gé orí bàbá wọn wọ́n so orí bàbá wọn sínú ẹ̀wà tí wọ́n sè lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọmọ yìí wọ́n kéré nígbà náà ìgbà tí wọ́n jí báyìí ni wọ́n ṣe ń jẹ oúnjẹ láàmú pé orí bàbá wọn wà níbẹ̀ wọ́n kéré nígbà náà látijọ́ náà òun ni ara wọn ò ti yá mọ́ tó jẹ́ pé wọn ò dápé mọ́ bó ṣe wà yìí ìyá wọn nìkan ni ó ń bá yìí báyìí ọmọbìnrin ó ti di 36 years old tó jẹ́ pé ọmọkùnrin yẹn ó ń sáré káàkiri ní báyìí tó jẹ́ pé kò mọ̀ ti ṣe mọ́ wọ́n gbìyànjú ìyá wọn ó tọ́jú wọn wọ́n lọ sí ilé ìwòsàn wọn lọ káàkiri kò sí àtọ̀ kankan o ṣùgbọ́n ìgbà míì wọ́n mọ̀ dunnú wọ́n mọ̀ jó tó jẹ́ pé wọ́n mọ̀ gbàdúrà ṣùgbọ́n àwọn ọmọ yìí wọn ò gbádùn still ìtàn yìí ó kọ́ wa wípé bá òkú ìṣe òtàn abẹ́rẹ́ wípé oríṣiríṣi òun ló ń ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run ọlọ́run dákun má jẹ́ ká rí ogun ní orílẹ̀-èdè nàìjíríà ìtàn yìí ó ní agbára ẹ jọ̀wọ́ ẹ like ẹ share kẹ́